Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ali Agan ṣé mo mẹ́rí who are you àjọ wàánu ayé yìí ni a sì jọ mọ sáyé yìí ni tó ti yé yín ẹnìkan ò lè lé ẹnìkan láyé àjọ mọ sí ayé yìí ni ẹ ń tanra yín jẹ orí yín ti dàrú nílùú ìlú Ìlọrin tẹ́lẹ̀ wà yẹn èmi náà wà ń bẹ̀ Ìlọrin tẹ́lẹ̀ wà yẹn mo wà ń bẹ̀ ṣùgbọ́n Èkó là wà local champion ní ẹ̀yà mọ̀ Ali Agan òṣì níbi tẹ́wà ṣé ládàbí yọ lára àwọ̀ yìí tó ń la gbogbo ẹnu tó fi ń sọ̀rọ̀ ẹjọ́ sáwọn èèyàn gbọ́ kínní dáadáa sá tó ń mú gbogbo ẹnu tó ń la tó fi ń sọ̀rọ̀ àkídà òfò yín tẹ̀ ń gbé kiri ẹ̀yà gbé mọ́ ní Ìlọrin tẹ̀ ń ṣe o kẹ́ kó ṣì yín dànù èmi ò sínú ẹni tó lè mọ́ fi yọnu o tó ti yẹ so ìwọ la gba òpònú èmi yẹn sàgbà òpònú ìwọ la gba òpònú mo ń ṣe prógámù ní Gèrè FM ní gbogbo Ramadan mo ń ṣe ní Amúní FM àwọn onílàákàrè ń gbọ́ mi yé dáadáa ìwọ lórí rẹ ò pé orí ẹ ò pé ìwọ àti jàbàtà ní ìkankan náà wọ́n ń wo yín láwòsunkún ó ń wo rẹ láwòrẹ́rìn sọ̀rọ̀ èèyàn ní ẹ lọ́dọ̀ àwọn òmùgọ̀ tó ti yẹ àwọn tó ń fẹ́ tiwa ń fẹ́ tiwa àwọn tó ń gbọ́ tiwa wọ́n ń gbọ́ tiwa so torí ẹ̀ Ali Agan lọ sọ ara ẹ̀ anybody tó bá ṣòṣì yóò gbọ́run ààrẹ orí yín ti dàrú kí ló ṣe ẹni nǹkan mìíràn tẹ́ fẹ́ gbà ni ẹni nǹkan mìíràn tẹ́ fẹ́ gbà ẹ̀yin lẹ fẹ́ dájọ́ ni so ẹ ní gbọ́ góòlù ẹgbọ́ ẹ ní gbọ́kọ̀ ládùúrà àwọn ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ kí ló dé pàmò sábàdàlẹ̀ àkìlà jọ̀làlà nílẹ̀ tó fẹ́ gbọ́ lẹ́yìn òdodo orí yín dàrú ni kí ló fi yàtọ̀ sí jàbàtà you bloody fool gbogbo ọmọ kékeré ló bá jáde sáìsì ẹ̀ á yàn sáìsì ẹ̀ tí orí yín ti dàrú kí ló ń ṣe yín ẹ̀yin nìkan lè fẹ́ wà láyé ni ẹ dákun sáwọn èso ń kílẹ̀ àjàre lórí net ẹ̀yin nìkan lè fẹ́ wà láyé ni àdẹ̀mọ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀mọ̀ ṣùṣì rádaràda kálukú ò mọ̀ sáyé náà ni kódà bó ṣe mẹ́rin làbá ṣe prógráàmù lóòjọ́ á ṣe YouTube á kún social media á kún kí ló ń ṣe yín ẹ lọ ní stekọmọ ẹ dúró déédéé gbogbo ládàáda tẹ̀ ń ṣe yìí ayé ti kú òbẹ́ àwọn àkídà òfò àkídà burúkú àkídà pé àwa nìkan ni níbo ayé ń lọ kálukú ń sayé kálukú sì mọ sayé ẹ̀ so Ọlọ́run ó ṣàánú wa mo kàn fẹ́ fún Ali Agan lésì ó mọ̀ pé you are nothing tó bá jẹ́ professor ó jẹ́ láàyè ẹ̀ ó jẹ́ nílọrin ẹ rí i pé mo sọ ń jó ni pé kò sí lè kéwú tí ò sí àwọn ọmọ àlè àwọn wèrè kò sí lè kéwú náà ọ̀gbọ́n ni irú Ali Agan wo ni tiẹ̀ tó ń dárúkọ mi pàyànpàyàn pé alágbára omi àgbà òpònú kò ní dáa fún ọ àwọn tá a lò pònú lórí kíni bọ́rọ̀ bá ṣẹlẹ̀ àgbọ́yé kálukú aṣọ àgbọ́yé kálukú lórí ẹ̀ wàá fi làákàrí wàá jẹ́ kórí ẹ̀ pé ni ẹ fọ̀rọ̀ àwọn ọmọ yín tán ń ṣèbàjẹ́ àwọn tán ń dèèyàn àwọn onísírù ẹ fi ilẹ̀ ẹ mọ̀ tafà ẹ fẹ́ sórí ibú ni àníkẹ́ ẹbó lè wí ẹ níbi tó ló ń gbé sí òdá ṣé nǹkan rẹ ni kí ẹ máa ṣe sírù kí ẹ máa sa nǹkan sí kí ẹ máa sórí ibú mo ní tẹ́ bá rí nǹkan kan tó bá ń ṣẹlẹ̀ ẹ má máa sáré kọ̀ndẹ́mù gbogbo nǹkan tó tálè ẹ wo ohun tó bá dáa ẹ sàṣẹ̀gbẹ́ kan ẹ kọ̀ndẹ́mù tí ò dáa pé eléyìí lè jẹ́ wòsàn ṣùgbọ́n kì í ṣe Islam
ẹ sọ lọ́dọ̀ tí pé kẹkùn máa rọ́ǹgì gbogbo nǹkan tó tá lè ẹni tí wọ́n tọ́jú tó gbádùn sẹ́ẹ̀fẹ́ kó kú ni abẹ́sẹ̀ yóò lórí ibú báyìí ẹsẹ̀ yóò lórí ibú báyìí gbogbo tá a wá sọ ń jọ sí nígbà ayé Ganu ṣé kò padà ṣẹlẹ̀ àníkẹ́ni ẹ̀ dìde kó kú olóde àìkú olóde rẹ̀ kó mọ́ fi Islam múlẹ̀ ṣé kò padà fi Islam múlẹ̀ ojú tì í ẹ̀yin olórí ibú wọ̀nyí sójú ọ̀wá tì í a mọ̀ sọ̀rọ̀ fún yín ẹ mọ̀ sòṣì bíi pé ẹ̀yin nìkan lẹ́gbọ́n tó padà fi Islam múlẹ̀ àbí òfin Islam múlẹ̀ tó ṣe ṣẹlẹ̀ àbí òṣè ṣẹlẹ̀ mo ní tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àtúnṣe ni ẹ wá ọmọ tó ń ṣe kíní àfáà tó ń ṣe kíní tó ń ṣe mọ̀rìkàsí ni ẹ pé mọ́ra ẹ lálọ́yẹ tí ò bá gbà kódà ìdájọ́ ṣẹ̀rí àsọ pé tóbìnrin bá ń ṣe kíní kan fáìsù hù náà ẹ kọ́ ṣe wáàsí fún un tí ò bá gbà wájú ìhù náà fi lè mọ̀ dọ́ọ̀jì ẹ̀yìn ẹ lódì báyà táwọn ọkùnrin tó bá tẹ̀lé bàlákà gbogbo náà lé náà ṣẹ̀bìlà ẹ mọ̀ wá wàhálà ṣé mo mọ kí wọ́n ti ń tiẹ̀ ń porúkọ karambà nìyẹn àlẹ́ àgàn mo mẹ́rí ni ṣébi àti ẹ̀jẹ̀ kan gbá ni àbúrò ẹ̀ ò dáa ni tó ń pera ẹ lágbá òpònú níjọ́ tí n bá tún gbọ́ rubbish orí ẹ̀ ò dáa kí ló ń ṣe iná Ọlọ́run ṣàánú fún wa torí tó ń jẹ́ kí n sọ̀rọ̀ ni pé àwọn ẹlòmíì tán bá wo YouTube àbọ́gàkì wọ́n máa rí oríṣiríṣi wọ́n máa rò pé kí ló ṣẹlẹ̀ kí ni bàbá yìí ṣe báyìí kí ló ṣẹlẹ̀ báyìí èmi ò láburú kan tí mo ṣe o àlàyé ọ̀rọ̀ ni mo ṣe o ó ti ní tó ń ṣe wọ́n tẹ́lẹ̀ o wọ́n ti ní lára tí ń dà láàmú tẹ́lẹ̀ so olóògùn yín ni ẹ sọ fún pé ṣẹ̀ríà ìsìláàmù kò fara mọ́ ká máa lo oògùn ká máa sàárẹ̀ èèyàn ká máa lo àdó alẹ́ àgbọ̀n ó ti di wáàsí mélòó tó ṣe ó ti di wáàsí mélòó tó ṣe fún sáírù tí ń dèèyàn tó wá ń pèrè lágbá òpònú ẹ̀yin onírànù burúkú wọ̀nyí subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.